Today is 7th November 2023. Yeah, ní ọjọ́ keje ní November. Bẹ́ẹ̀ni, a wà ní Postnet ní South Africa, DHL, and send the product wa lọ sí Canada ní Ontario, and then send it lọ sí Indianapolis ní America. So àdúrà wa gbà gbogbo ọ̀tún bá ní ìpèníjà ayé ń dànù láàmú àìsàn both natural and spiritual problem ẹ contact the Global Dahiratu Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà +2761295638 ayé ń dànù láàmú oṣó ni àjẹ́ ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ olóògùn sì kò lọ ètò ọmọ kódà ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó ti fẹ́ dológógóró ọ̀tọ̀ láròbòsá ọ̀tọ̀ nídákọ́lẹ̀ special package wà tá a máa ń ṣe fún wọn ẹni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ special package wà tá a ń ṣe fún ẹni tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀ bismillah ta'ala adẹ̀ ní special package tá a tó máa ń ṣe fún ẹni tó ń wojú ọlọ́run ọba fọmọ bismillah ta'ala wà fi inú ṣoyún wà fẹ́ yìnbọn ọmọ kan bẹ́ẹ̀ ni ètò ọmọ ó ní the guidance ìkọ́ tí wàá lò ní táìmù period rẹ ìkọ́ tí wàá lò after period ìkọ́ tí wàá lò before period àtàwọn ètò kódà kó jẹ́ pé àwọn ayé ló jókòó sínú wúńbù èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ètò bí sínú láì tààlà ló ní ètò ẹyí àti ṣe pákéjì fún lóríṣiríṣi ọ̀lì wọn àwa special powder wà tó jẹ́ halal powder ètò àwẹ̀ wà ètò sàárà wà tó lẹ́jìtì ètò àdúrà wà tó lẹ́jìtì halal powder wà tí ò lẹ́bọ lẹ́rù tí wàá dúpẹ́ fọlọ́run so ẹ WhatsApp wa lórí both national and spiritual bí sínú láì tààlà DHL láfi DHL product wa all over the world adẹ̀ ń lo GIG logistic company ní Nàìjíríà láti deliver product wa ní Nàìjíríà gbogbo ẹ̀ tẹ̀lé expect normal program wa a máa tó bẹ̀rẹ̀ ní November iná la máa bẹ̀rẹ̀ program yẹn live program tẹ́ a máa pè wọlé lórí èké ìpèníjà tí a dẹ̀ máa fún yín ní solution torí pé kí ni inna lizzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run bá ló ní àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China tí mo gba professor tí mo gba doctor lé lórí iṣẹ́ tí mo bá ń lé tí a bá mi fi lé mi lọ́wọ́ ni so mo lè kẹ́kọ̀ọ́ iná ní Nàìjíríà káàkiri Africa alhamdulilayi àṣeyànràn o àfi ṣèyànràn àfi ìpolówó fẹ́yìn ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa rọjà tẹ̀yìn tẹ́ padà rí fídíò pé right way lẹ́wà ẹ̀ ṣèyàn pé bẹ́ẹ̀ ni ẹ̀ ṣèyàn pé torí látúzà kó àǹfóṣàkónù ó wà álámù bímọ ní ìtakọ̀ ọlọ́run ọba ló ní gbogbo agbára má pera ẹ ní nǹkan ọlọ́run ọba nìkan àtúráì láti pera wa ní nǹkan àdúrà gbogbo wa gbà o WhatsApp wa lórí +2761295638 má sálámù ọ̀ẹ́lá nìkan.